má foko mi sọnà ọjọ́ kan là á kọ́. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá lórí ètò òwe lẹ́sìn ọ̀rọ̀. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé ọmọ àsìkò láyé. Ohun tá a máa gbé yẹ̀wò lónìí ni ọ̀rọ̀ àwọn bàbá wa tó ní má foko mi sọnà ọjọ́ kan là á kọ́. Àwọn kan tún máa sọ pé má foko mi dáná ọjọ́ kan là á kọ́. Nǹkan kan náà ni ẹ̀jẹ̀ àrìn báyìí. Ẹni tó dáko tóko rẹ̀ pọ̀ lọ ṣáláàlú ṣùgbọ́n míì lóko lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ táwọn náà kọjá sí inú oko tàwọn náà. Ọ̀nà oko rẹ̀ ni wọ́n máa ń gbà kọjá. Wọ́n gbanú oko rẹ̀ kọjá lọ sínú oko tiwọn nítorí ọ̀nà àbújá tó yá kíákíá sínú oko tiwọn ní pé kí wọ́n gbanú oko ẹni tó lóko tó pọ̀ yìí. Nídàkejì a tún lè sọ pé ẹni tó ralẹ̀ tílẹ̀ rẹ̀ pọ̀ tó sì ti kọ́ àwọn ilé àwọn ilẹ̀ yìí lórí ṣùgbọ́n àwọn tó ti kọ́ ilé ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ilé ẹni tá à ń sọ pé ó ralẹ̀ tó pọ̀ yìí orí ilẹ̀ rẹ̀ ni wọ́n máa gbé mọ́tò gbà nígbà tí wọ́n bá ń lọ sílé tiwọn. Kẹ́sì máa wo títí ìjọba ògbórí ilẹ̀ tá à ń sọ yìí o ṣùgbọ́n torí pé ọjà àbújá sílé tiwọn ni wọ́n fi ń gbàbẹ̀. Ọwọ́ àdìjọ́ kan ó ní ẹgbọ́n ná kí ni yóò bá mọ́tò lọ́ba dí ọ̀nà náà pa pé má foko mi sọnà àbí má forí ilẹ̀ mi sọnà ọjọ́ kan là á kọ́ pé èyí ti jẹ́ ẹ lọ wá bòmí gbà kò sọ́nà ń bí mọ́. Ṣùgbọ́n òwe nítumọ̀ nínú èdè Yorùbá gẹ́gẹ́ bí ìṣe mi ń fi ìtàn kékeré kan ṣe àpẹẹrẹ fún wa. Arákùnrin kan àti arábìnrin kan ríra wọn. Ọkùnrin bá sọ̀rọ̀ pé ó wù mí mo fẹ́ fi ọ́ ṣaya. Kò pẹ́ rárá obìnrin ti gbà bí ẹni pé ń retí kí arákùnrin yóò bá sọ̀rọ̀ ni. Ẹ̀yin èèyàn mi kò ju bí oṣù mẹ́rin tí wọ́n pàdé ara wọn tí wọ́n fi ṣègbéyàwó. Ọwọ́ ìyàwó èjísájé ó jí sówó ó lówó jọkọ rẹ̀ lọ díẹ̀ tó fi jẹ́ pé nínú ìdá mẹ́ta nínú ètò ìṣúná inú ilé ìyàwó ní gbédà méjì ń bẹ tọkọ sì ń fagídí gbé kan. Ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ọkọ á máa sọ fún ìyàwó rẹ̀ pé ìyàwó mi má ṣe yọnu tí n bá ti lágbára àti ṣe báyìí nígbà tí n bá lówó lọ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe é. Ìyàwó á ní kí àlẹ́ ń sọ baálé mi ṣé bí n ti ń bá ní ẹ̀yin náà lẹ ní ẹ jẹ́ àṣẹ ni o kó lè bá a kú ńlẹ̀. Ẹ̀yin olùgbọ́ mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n bímọ kìíní wọ́n bímọ kejì láì ní fọ̀pápọ̀ ọ̀lọ́pọ̀lọ́ péjò wọ́n tún bímọ kẹta. Kò pẹ́ sígbà náà ìyàwó yìí bá darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn obìnrin kan tó rí ṣẹ́gi ọlà fún láwùjọ. Ohun tẹ́gbẹ́ sì wà fún gangan ó ní pé kí wọ́n máa lọ patí ara wọn kí wọ́n máa jáde wọ́n lè kúrò nílùú kan lọ ìlú míì tí wọ́n lọ ṣe patí bẹ́ẹ̀ tí wọ́n dá fàájì lẹ̀ rẹpẹtẹ torí pé owó wà. Ẹ má gbàgbé ẹgbẹ́ àwọn obìnrin tó rí ṣẹ́gi ọlà fún láwùjọ. Ìgbà míì wọ́n lọ bí ijọ́ méjì ijọ́ mẹ́ta kí wọ́n tó padà wálé. Ọkọ ti mú un mọ́ra nítorí kò sẹ́nu tí ì sọ̀rọ̀ ṣé ń bá sì fi lọ báwọn. Ọkọ ní ìmọ̀ tọ́jú ilé tọ́jú àwọn ọmọ kí ìyàwó rẹ̀ tó dé. Lọ́jọ́ kan ìyàwó lọ bá náà ni ó tó bí ijọ́ 5 kó tó padà wọlé dé. Ọkọ ìyàwó ti wú kalẹ̀ pé òní lónìí jẹ́. Bí ìyàwó ti dé ọkọ tiẹ̀ wá padà gbé ń jà mọ́. Ọkọ ní àbà ìyá alágbájá ó sì wá pẹ́ báwọn tó sì fàwọn mọ́lẹ̀ nù lé ò tiẹ̀ bójú wẹ̀yìn. Ìyàwó kan fún lésì ni láti ẹ̀rọ lẹ́ẹ̀mejì rárá. Ẹ sì máa mú obìnrin tí wọ́n bá ti bínú wọ́n mọ̀ sọ̀rọ̀ dálẹ̀ ni wọ́n lè wá sọ̀rọ̀ ṣàkàṣàkà tán kí wọ́n mọ̀ ní tí mo wá mọ̀ kí bí ó ṣe rí nù ni àdúrẹ́yìn ní olóko àdá. Ìyàwó ní kí ló mí gan iṣẹ́ wo ló gbà àti pé sẹ́mi sọ fún ẹni nígbà tí mo ń lọ mo ní ìnáwó yẹn máa tójọ́ méjì jọ́ mẹ́ta. Ìgbà tó dé yá fàájì yẹn kàn ń san lọ ni tí gbogbo yẹn ń jayé lọ. Ṣé kí wọ́n á pò ń bẹ̀ nítorí pé mo lọ́kọ ńlé àbí mo láwọn ọmọ ńlé.
gbogbo àwọn ọ̀rẹ́ mi kẹ̀dẹ̀rẹ́ gbogbo wọn náà ló ní ọkọ àtọmọ sílé náà wàhálà rẹ̀ ti pọ̀ jù. Ìyàwó kan pòṣe sára rárá ló bá wọlé lọ. Ó ká ọkọ lára ṣùgbọ́n gbé mi. Ìyẹn kọjá lọ. Ìyàwó tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láì mọye ìgbà ẹgbẹ́ kí n lọ kó ṣe. Ìwọ tó ń gbọ́ mi nínú ilé tọ́rọ̀ bá bọ wí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní o ẹni tó bá ta bá kó yẹra wò. Ọkọ ìjí ìyàwó rẹ̀ lóru ọjọ́ kan ló bá ní kó jókòó. Ó ní wò ìyàwó mi ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ èyí tó ń ṣe yóò dáa. Òní kútúwé ń jí ọlákàfàǹṣà ó ti pọ̀ ju kí ló dé. Ìyàwó ní ṣé n tó jí mi fún náà nìyẹn. Ọkàn tó pòṣe sára sa ni ló bá fẹ́ gbẹ̀lélẹ̀ ló bá tún sọ padà. Bí ọkọ ṣe wá ìyá tá à ń sọ yìí fún ọ̀nà ló bá bẹ̀rẹ̀ sí ní lù ú bíi kúkú bíi yíyè lọ̀rọ̀ bá di rántó. Ohun téèyàn bá ní fẹ́ lólówó àti tálákà lèèyàn tí kọ́ òótọ́ ni. Àmọ́ ìgbà tí arákùnrin yìí ọkọ tiẹ̀ ó ti pẹ́ jù láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló yẹ kó ti máa kọ́ pé my dear mi láàkí n tó ṣe yẹn o. A ti máa wà nínú ọpọlọ rẹ̀ pé n tóun ń ṣe yìí ọkọ òun ọ̀fẹ́. Torí ní kété tí wọ́n ti fẹ́ra wọn ni wọ́n ti máa ṣàkíyèsí ara wọn pé n tí ọkọ mi fẹ́ ni ohun tí ìyàwó mi fẹ́ ni ohun tí ò fẹ́ ni. Àwọn àgbà ní èéfín níwà bá a dé mọ́lẹ̀ yóò rú. Ìwà òsì ní foníwàálẹ̀. Ìgbà alẹ̀ mọ́ ìjà tó ń lọ náà ni. Àwọn èèyàn bá wọn dá sí i. Wọ́n béèrè ẹjọ́ lọ́wọ́ ẹnì kínní wọ́n béèrè lọ́wọ́ ẹnì kejì wọ́n sì rojọ́ bó ti rí. Àwọn èèyàn sábà wọn parí ìjà. Láti jọ́hun níyàwó ti mọ́ra rẹ̀ ní ìyàwó tọkọ sì mọ́ra rẹ̀ lọ́kọ. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbégbé ayé àlàáfíà láti gbà náà lọ. Mo kàn fi lọ́kọláya sí àpèjúwe ni. A máa ń ṣẹlẹ̀ dáadáa láwùjọ àwọn ọmọ èèyàn bóyá láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ bóyá láàrin àbúrò sẹ́gbọ̀n bóyá láàrin bàbá sọ́mọ. Wọ́n ní àti kékeré láti pẹ̀kan àròkò tó bá dàgbà tán agbára ò ní ká. Tẹ́ bá tiẹ̀ fẹ́ gbìyànjú pé kẹ́ ẹ pẹ̀kan rẹ̀ nígbà tó dàgbà tán nǹkan lè bàjẹ́. Ẹ̀yin olùgbọ́ mi ọ̀rọ̀ rẹ o. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ káyọ̀ gbẹdẹmukẹ fún gbogbo wa o. Ẹ jẹ́ á gbọ́ra wa yé kálàáfíà ò lè bá àjọba. Lópin ọ̀rọ̀ mi àsìkò láyé gẹ́gẹ́ bí orúkọ bàbá mi pé àsìkò ní gbogbo nǹkan básìkò rí ọba tí tó ní sùúrù tí ẹ náà fẹ́ dé. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò yìí ẹ bá mi subscribe sórí YouTube channel mi tá a mọ̀ sí Gboyiwa Studios. Ẹ ṣé púpọ̀ títí ìgbà míì tá a tún pàdé ire o.